Ẹgbẹ́ àwọn tó ń ṣàfihàn sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà ti dín iye owó táwọn ènìyàn ń wo sinimá ní ilé sinimá kù sí ẹgbẹ̀rún kan (1,000 naira). Ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí ni ẹgbẹ́ àwọn tó ń ṣàfihàn sinimá lábẹ́ Cinema Exhibitors Association of Nigeria (CAN) yóò ṣàjọyọ̀ àyájọ́ ọjọ́ sinimá lágbàáyé nípa dídín iye táwọn ènìyàn ń wo sinimá kù. Ọpẹ́ Àjàyí tó jẹ́ alága ẹgbẹ́ CAN ní àfojúsùn àwọn ni láti túbọ̀ fún àṣà lílọ wo sinimá nílé sinimá lágbára sí i àti láti gbóríyìn fún àwọn ọmọ Nàìjíríà tó ń ṣe bẹ́ẹ̀ fún àdúrótì wọn. Wọn yóò dín owó táwọn ènìyàn san fi wo sinimá kù sí ẹgbẹ̀rún kan (1,000 naira) lọ́jọ́ náà gan dípò ẹgbẹ̀rún mẹ́rin (4,000 naira) tí wọ́n san tẹ́lẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ táwọn oníròyìn ṣe pẹ̀lú rẹ̀, Àjàyí yànnàná ẹ̀ pé ní ọdún tó kọjá ìyẹn 2023 táwọn ṣe ayẹyẹ ọ̀hún, àwọn ènìyàn tí kò dín ní ẹgbẹ̀rún lọ́nà mọ́kànlélógún àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìyẹn 21,500 ni wọ́n tú yàyà síta láti wo sinimá nílé sinimá jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o, Àjàyí ti wá fìdí ẹ̀ múlẹ̀ pé ó dájú gbangba pé àdínkù owó yìí yóò mú kí àwọn ènìyàn tú síta lọ́pọ̀ yanturu láti jẹ àǹfààní àdínkù owó yìí láti fi ṣe àjọyọ̀ àjọ̀dún sinimá àgbéléwò ní Nàìjíríà, eléyìí ti ṣe ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó The Matrix láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.